Ní báyìí, ìròyìn ìjọba ìbílẹ̀ àti agbègbè ní ọpọ́n súnkàn. Ìpè ti jáde sí gómìnà ìpínlẹ̀ Èkó Akínwùmí Àǹbọ̀dé láti mú ètò ààbò le dandan sí ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ó ṣe ń gùnlé àwọn iṣẹ́ àkànṣe ọlọ́kan-ò-jọ̀kan kí ìtẹ̀síwájú lè dé bá ìlú Èkó. Àwọn olóyè Ẹ̀pẹ́ ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀. Olóyè Tajudeen Ọlámilékan Aboríṣàdé Báṣọ̀run ìlú Ẹ̀pẹ́ àti olóyè Lánrè Razak Balógun ìlú Ẹ̀pẹ́ ni wọ́n sọ èyí di mímọ̀ níbi ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ gboyè èyí tí ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba Ìmọ́lẹ̀ Forum ṣe àgbékalẹ̀ rẹ̀, èyí tí Honourable Naim Abiodun Balogun tẹ́ pẹpẹ ètò ọ̀hún níbi tí ètò ọ̀hún tó wáyé ní ìlú Ẹ̀pẹ́ ní ọjọ́ 9 oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí. Níbi ètò ọ̀hún ní àwọn ọ̀tọ̀kùlú, àwọn adarínú ẹgbẹ́ òṣèlú, àwọn òbí àti àwọn alágbàtọ́ jẹ́ àǹfààní ètò ìkọ́ṣẹ́ ọwọ́ gbójúpésẹ̀ láti fi ìmọrírì wọn hàn bí iṣẹ́ ọwọ́ ṣe ṣe pàtàkì tó. Níbi tí Balógun ìlú Ẹ̀pẹ́ olóyè Razak Balógun ti ké sí gómìnà Akínwùmí Àǹbọ̀dé láti túbọ̀ mú ètò ààbò le dandan sí ní ìpínlẹ̀ náà pẹ̀lú iṣẹ́ ọwọ́ ní pàtàkì fún àwọn ọ̀dọ́. Ẹ gbọ́ bí ó ṣe sọ. Torí pé kò síṣẹ́ lápá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wa, apá tí ò bá dẹ̀ níṣẹ́ oríṣiríṣi ló máa ṣẹlẹ̀. Ẹ̀bẹ̀ wa ni pé kíjọba kán túbọ̀ wáṣẹ́ fáwọn ọ̀dọ́. Ẹ rí i pé kò sí ìdí pàtàkì tẹ́ lè sọ àbí pàtàkì táwọn ọ̀dọ́ fi ń bọ́ síta tó ń pa àwọn èèyàn kiri the name of cult bàdó bag whatever name àti orúkọ kan àti nǹkan ìdí kan kò gbọ́dọ̀ sí ká máa para wa. Ẹ̀mí ṣe pàtàkì, kò sẹ́ni lè dá ẹ̀mí débi tí a máa rí nǹkan kan já àti ìrí ìtumọ̀ ẹ̀ tá a fi ń para wa. Bákan náà ní Báṣọ̀run ìlú Ẹ̀pẹ́ kò ṣàìkí ọ̀rọ̀ olóyè Balógun lẹ́yìn nípa mímú ètò ààbò le dandan sí ní ìpínlẹ̀ Èkó, pàápàá bí ètò ààbò ti mẹ́hẹ̀ ní àgbègbè Ìkòròdú. Ẹ gbọ́ bí ó ṣe sọ. Soon everything will be up because àwọn the so-called Bado wọ́n ti ń fọwọ́ mú one by one ní as at now. So very soon mo rí pé gbogbo yẹn máa dóhun gbàgbé inshallah bí kúndúrà tó láì tààlà. But lásìkò yìí náà láti máa dúpẹ́ fún gómìnà Lagos State Akínwùmí Dàpọ̀ Àǹbọ̀dé because lórí security ó gbìyànjú ṣùgbọ́n àtúbọ̀ máa kí wọn lẹ́yìn kan tó lè tẹ̀síwájú sí kí security yẹn kó lè di nǹkan tó máa jẹ́ pé ó máa lè capture gbogbo àwọn crimes yẹn because crime ló ń fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bàdó kidnapper nǹkan kan crimes they are all crimes but àwọn ọlọ́pàá wa gan iṣẹ́ tó ń ṣe gan kù díẹ̀ o ti understand iṣẹ́ tó ń ọlọ́pàá wa ń ṣe gan kù díẹ̀ so a láti kún wọn lọ́wọ́ láti jẹ́ kí iṣẹ́ wọn yẹn lè máa tẹ̀síwájú sí. Honourable Naim Abiodun Balogun tí àwọn ènìyàn mọ̀ sí Ìmọ́lẹ̀ Ẹ̀pẹ́ sọ ohun tó mú wọn láti gbé ètò ìkọ́ṣẹ́ ọwọ́ ọ̀hún kalẹ̀ fún àwọn ọ̀dọ́ níbi tí wọ́n ti láǹfààní láti kọ́ nípa iṣẹ́ ìṣaralóge, bàtà ṣíṣe, tìǹkó, ṣíṣe irunlọ́ṣọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí olúkúlùkù wọn sì fi ìmọ̀rírì wọn hàn. Bákan náà ni Ìmọ́lẹ̀ Ẹ̀pẹ́ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wípé látàrí pé òun jẹ́ ọmọ bíbí ìlú Ẹ̀pẹ́ ló mú kí àwọn gbé ètò ọ̀hún kalẹ̀ pẹ̀lú àrọwà sí àwọn tí orí ṣẹ́gi ọ̀la fún láti túbọ̀ máa ṣe irú ètò bẹ́ẹ̀ láìwo ti ẹgbẹ́ òṣèlú. Ẹ gbọ́ bí ó ṣe sọ. I believe it's around June 2016 lábẹ̀rẹ̀ láti máa train àwọn èèyàn. I ṣe first graduation in January this year. Then this is the second graduation and lágbára Ọlọ́run àyè máa continue láti máa ṣe náà. Next month tá bá máa ṣe ó lè má jẹ́ the same thing, ó lè jẹ́ different thing. But gbogbo ẹ̀ máa depend lórí nǹkan tí àwọn committee tó wà in charge ẹ̀ tí wọ́n bá ní nípa ṣe. Àmọ̀ràn fún àwọn ẹgbẹ́ òṣèlú tó kù àtàwọn tó ní ṣẹ́gun ọ̀la. Àmọ̀ràn fún àwọn tó ní ṣẹ́gun ọ̀la fún àwọn tó lówó nípa òṣèlú ìrànwọ́ yìí. Well, nǹkan tó wà ń bẹ̀ ni pé like mo sọ lẹ́ẹ̀kan yẹn èmi challenge gbogbo àwọn businessman or politician tó bá fẹ́ help. Forum tàwa which is Ìmọ́lẹ̀ Forum òun ṣe ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ láti wá ran ìlú Ẹ̀pẹ́ lọ́wọ́ ni. Mo challenge everybody pé kán wá join forum wa. Ẹ̀wẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ Ìmọ́lẹ̀ Forum kò ṣàìkí ọ̀rọ̀ adarí wọn lẹ́yìn wípé láti bí ọdún méjì tí àwọn ti bẹ̀rẹ̀ ètò ọ̀hún àwọn ọ̀dọ́ ti ń jẹ àǹfààní ọlọ́kùnjọ̀kan nínú ọ̀rọ̀ alàgbà Wọlé Ṣówẹ̀mímọ́ Kókà àti Fowówẹ̀ Kẹ́hìndé olúkúlùkù wọn sọ bí inú wọn ṣe dùn tó nípa ètò ọ̀hún. Ẹ gbọ́ bí wọ́n ṣe sọ. Àfojúsùn wa lórí ètò tá à ń ṣe léyìí òun ni wípé àwọn ọ̀dọ́ jẹ́
àwọn tó jẹ́ bí ọjọ́ iwájú fún ìlú yìí, pàápàá àwọn ọ̀dọ́ tó jẹ́ ọmọ ìlú yìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní oníṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ àwọn ọ̀dọ́. A dẹ̀ fẹ́ nítorí pé wọ́n ní Yorùbá sọ pé ọwọ́ tó bá ń jílẹ̀ lè ṣú ṣe. A fẹ́ kí ìwà jàǹdùkú kó kún ọwọ́ wọn. Nítorí ẹ̀ la ṣe fẹ́ pé nígbà tí wọ́n bá ń ṣe iṣẹ́ tàbí tí wọ́n ń kọ́ iṣẹ́, àǹfààní àti wu ìwà burúkú kò ní sí fún wọn. Lákòótán, àwọn akẹ́kọ̀ọ́ gboyè ìṣọwọ́ náà fi ìmọ̀rí wọn hàn sí Ọlọ́run àti Honorable Naim Balogun fún ohun mèremère tí ó gbéṣe fún wọn. Ìròyìn ìjọba ìbílẹ̀ àti agbègbè wa òun ni aláǹfààní láti gbọ́.